Africa Content TV. Ohun tó ń bẹ lẹ́nu o, àlùbáríkà ní ńlá ni o. Ẹwà àlùbáríkà ti Pasuma ò ti bọ́ra. Àlùbáríkà ti bá a sí o. Ó ń bẹ̀rẹ̀ àmì kúbáàsì. Ẹ̀sẹ̀ bá ti bàṣẹ́ bá o. Alábíbí ìyá máa bá a sí. Tó bá ti bẹ̀rẹ̀ sí ẹ̀ máa sí. Kò mọ jẹ́ pẹ́ lọ́la bàbá àjùwọ́ra. Àlejò jẹ́ ọ̀pẹ ni wọ́n fi máa sọ ẹ̀sán ìgbà tí wọ́n náà sùn ẹlẹ́lẹ́sẹ̀ bá sọ pé wọ́n pamọ́ lọ́hùn. Kéwọ́nì abáàmọ̀ pamọ́ lọ́hùn jì ọlọ́pàá ni wọ́n fẹ́ sọ pé. Olóṣèlú ọ̀pẹ pàṣẹlẹ máa ń kọrin bẹ́ẹ̀ bàbá abáyákàtì olóṣèlú ọ̀pẹ ni wọ́n fi máa ń sọ ẹ̀sán. Gbogbo ìjọba sọ pé wọ́n pàbọ̀ lọ́wọ́ ẹlẹ́lẹ́ àbọ̀mọ̀ pàbọ̀ lọ́wọ́ kì í ọlọ́pàá nìkan lọ́sọ̀. Ọmọ jẹ́jẹ́ ni mo jókòó sí òun ṣòro ni ló bá tó yẹ kó. Bàbá sílẹ̀ sábúrì tó ń jájẹ́ kó máa ṣe ìyá sọ́dọ̀ mi o. Sábúrì tó jájẹ́ kó wá bí gbà kó wá bí gbà ní sílẹ̀. Ẹjọ́ má fi wọ́n wé mi wọ́n yàtọ̀ sí. Ó tọ́ba lọ́ńdá yàtọ̀ sóńtọ́ àwọn èèyàn náà. Ìyàtọ̀ tó hàn ní ìwé ẹ̀gẹ́dẹ́gbò. Bébí ẹ̀ṣẹ̀ mi wé wọn abẹ́ mi tọ́bọ̀ lọ́rùn ṣẹ̀dá. Ọmọ jẹ́jẹ́ ni mo jẹ́ pé tí mo ń ṣòro mi ló bá tẹ̀yàn jẹ́. Bàtú sẹ́ni wọ́n jẹ́ ọmọ kò wọ́n sí o. Sábìrì tó jẹ́jẹ́ tó wà mí gbà ní sí o. Ẹgbẹ́ náà kò sórí mọ́. Ẹlẹ́lẹ́ máa gbọ́ kí láti ẹ̀mẹ̀ bọ́ná kò sí lọ́rọ̀ ní táyé tó gbọ́ ara kìkì orin. Ó máa ṣẹ̀dá kìkì ìlẹ̀fẹ̀. Orí ọmọ nímọ̀ pírẹ́sìdẹ̀ntì mú kó àìjọ. Ẹjẹ́ ń bọ́ kí náírà mi bẹ̀rẹ̀ fúyẹ́.
ẹ jẹ́ gbọ́dí náà mi lè lè ẹ jẹ́ kí n gbọ́dí náà mi lè lè fúyà o. kọ́rẹ́ǹsì débi símọ́dé kólórí gbórí àpótí ìbánsíwò ní kólórí gbórí wà lónà èyí tó ti ń gbàgbọ́ fún ní ìyẹn máa ti lè fún àwọn ní gbọ́dọ̀ yìí ọbẹ̀ náà ní. tí bá ti ń kọrin kọ́rẹ́ǹsì ní máa kọrin pásímà o ìmọ̀ra ọ̀gá Àlàbí Adé mi ní àbáyé ìmọ̀ àti bá tún rárá rí ó ní èmi ò gbàgbọ́ pẹ̀lú kọ́lẹ́ẹ̀dì náà mi. àdìdì ó túmọ̀ mọ́ ní pé sọ. láti lè lè sọ wọn o. ọmọ dára ní bẹ́ẹ̀ gbogbo yìí mo ń dọ́rọ̀ mú ọmọ ìṣẹ́bínú bàbá Yẹ̀sùfù ìbára ẹgbẹ́ lórúkọ ẹ̀sìn tó máa ga sí ojoojúmọ́ tí máa ṣe orí ara rẹ̀ atọ́ni tó máa náwó wá ìbára ẹ mo tọrọ fún ẹ ọlámẹ́ta mọ́ ọ̀dínà tó ti dé bó ṣe bẹ̀rẹ̀ yìí ọgbọ́n ni ìbára ẹ àlùbáríkà ló ń wá. Ìfẹ́ aráyé kì í máa ń sọ̀dẹ̀. Àlùbáríkà ni wọ́n tọrọ fún ẹ. Àlùbáríkà kó máa bá ẹ sáyé ní o. Àlùbáríkà ló ń wá. Ìfẹ́ aráyé mi sáyé ní o. Àlùbáríkà ló ń wá. Àlàáfíà mo tọrọ, àlàáfíà mo tọrọ, ẹ̀mí gígùn fún Táyé o, ẹ̀mí gígùn fún Táyé. ọmọ òsì ẹbí ló bá yẹn sùn. ọmọ ọba ń jà ẹ́ lọ́jọ́ bá tu ẹ́. àgbọ̀n ọmọ dára yìí. Adébádọ́là ọmọ mi ní báyìí sùn ó ti ń tẹ́lẹ̀ mi èso mo ti bá mo ti mú tó nínú Nàìjíríà o Adébádọ́là yẹn ajọ́kùn plé ní báyìí sùn dáì alùbáríkà onídúró síbẹ̀ o ọ̀rẹ́ ẹ̀ sì àjọdábí náà. Amigos, nínú ọlọ́jọ́ o tún wọ́n ṣe dáadáa lónìí. Ó tún wọ́n pé kọ́ ẹ̀sìn ìyá ọmọ ọba ń yà o. Ọmọ ọba ń sìn mo dúpẹ́ bọ̀dọ̀ ọ̀hún ojú. Adébádọ́là ọba àzó. Ọmọ. Orí lọ́wọ́. Adébádọ́là ọmọ. Àṣẹlẹ̀. Olóòrò sí pépé mọ́ bàbá wa sí. Àṣẹṣe ilẹ̀ làbọ̀ wá bá. Èèyàn dẹ́ndẹ́ ẹ̀rọ ìjà ṣe o. Àṣẹlẹ̀ náà rẹ̀. Àṣẹlẹ̀ náà. 2019 ìgbà tó di 2023 wọ́n ní òní wọlé oní ti má là àníyàn sọmọ ọlọ́mọ àníyàn mi sọmọ ọlọ́mọ kó lọ́jà ẹ̀tọ́ ọmọ mi ìyànda mi Yésù. Mo wọlé lẹ́kẹ̀jì Adébádọ́là ọlọ́mọ mi Yésù fún
mo fi tọrọ fún ẹ òní tẹ́ òní tí nínú sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ yìí wàá máa ga táyé lójú kọ́rẹ́nsì mo tọrọ fún ẹ ajọba dọ́là ọmọ mi ọmọ tèmi èjì rẹ mi kọ́rẹ́nsì sórí kì í mo fi júbà ọlọ́wọ́n bá ní mo tún fi máa ṣe àdúrà fàjọba dọ́là àwọn èèyàn mẹ́mbí kò ṣèrò ọlá gbogbo ẹni tó jòkó mo fi tọrọ fàjọba dọ́là òní tán òní tí òní tẹ́ òní sáré àlùbáríkà táyé lónú kọ́rẹ́nsì mo tún fi tọrọ fún ẹ bí ìṣe bẹ̀rẹ̀ ọmọ ṣe níbẹ̀ mo sáré níláárí mo sáré lo mọ́tò mo sáré kọ́lé tó dà láfíà mú àjọba dọ́là kọ́rẹ́nsì mo tọrọ fún ẹ. ọmọ mi tún yàn àkàndé táyé lónú kọ́rẹ́nsì wọ́n tún wájú olú ọmọ àdùnní bẹ nínú London ó ṣiṣẹ́ ní court Jùmọ̀kẹ́ ń bẹ ní Canada ìyẹn ṣe tiẹ̀ rọ́ọ̀kì bá tún mí ní ìyá lẹ́kì sí o lẹ́yìn yẹn Abudu Samusi ọmọ mi èmi bàbá lọ́yà bàbá ọ̀ràn lẹ́rù ìwòye ọdún tó ń bọ̀ ẹ máa bá mi dé ilé ẹ̀kọ́ tọmọ mi máa graduate lọ́yà táyé lónú kọ́rẹ́nsì yẹn ní dán ọmọkùnrin máa sè táwọn àkọ́dé mi sí ọlọ́run tó dáwọ́ òkè yìí dání ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí sí. sílẹ̀ tani mẹ́tún gbé yàwó bí kò ṣe bàbá lókè tani ó tún fi gbogbo ọpẹ́ mi fún ọlọ́run tó dáwọ́ òkè gbàgbé ẹ̀yìn ni mo fi ọpẹ́ mi fún. ẹni àfúlá ọmọ orí alèbá fúnlẹ̀ ẹ̀mú orí ẹni àfúlẹ̀ ẹ̀mú orí o ẹ̀mú alèbá fúnlẹ̀ ọmọ orí ẹlẹ́lẹ́ tó bá ṣe ènìyàn ló fún mi lọ́gbọ́n tó bá sọ ọmọ ẹnìkan ló fún mi nímọ̀ tí mo fi kọrin o. wọ́n ti bínú gbà lọ́ọ̀mì wọ́n ti bínú gbà lọ́ọ̀mì. Ìgbà tí bẹ̀rẹ̀ láyé ọjọ́ sí. Ìgbà tá bẹ̀rẹ̀ láyé ọjọ́ sí. Bàbá Sílẹ̀, àwọn méje wà nílé làwọn gbogbo pátá ni wọ́n fẹ́rẹ́ dé. Lọ́ta wọ́n sáré. Nígbà yẹn náà pé nínú ìrọ̀lẹ́, wọ́n pè lórí ìrọ̀lẹ́, ó wọ́n lò ní ìsá pátápátá àná. Ẹ ò ní àwọn adáwọ̀ sá tàbí dédé. Kúrò àwọn tàbí dédé. Nígbà yẹn kankan láti mọ̀. Nígbà yẹn kankan láti mọ̀. Ṣètìlẹ́jì ayé ìtààmú rí ẹ̀yìn tèmi. $8 gbogbo nínú ìlànà ìlú. Àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ìlànà ìlú. Àwọn tájà kò kúta mi o. Àwọn bàdé mi. Àwọn tájà mi ìfàsù. Yẹ́n ló ti gbé mi kọ́rọ́ sí máa pẹ̀lẹ́ jọ.
Ibà wọn kí bá tún lókì. Abẹ́sí ọ̀la àbáṣe. Ọ̀gbọ́dọ̀ láàyè. Àpò olórí ọ̀lẹ́. Rihanna láti mú kúlé. Wọ́n ò ṣẹ̀ṣẹ̀ máa fún mi lówó ọmọ ṣe ní ìtọ́ Rihanna kúlé. Àdẹ́sí mọ̀ fún wa. Fẹ́lẹ́lẹ́ ni mo wọ́. Yẹ́sí mi wá sá. Ó ń bẹ nínú ẹ̀kọ́ tó bọ̀. Súnmọ́. Ẹ̀jẹ̀ ń fi pamọ́ náà o. Ẹlẹ́rẹ́ ni mo wọ́. Ó pọ̀. Ètò ìdá máa ṣí rí ẹnu ọmọ ògùnbá sí àjọmọ́sí. Èsì ọlọ́run bàbá ọmọ ògùnbá sí ìdá tí wọ́n jọ́ torí. Ẹni tó bá ń tẹ̀lé mi sùn, onítọ̀ wọn ní jábọ́.